bẹ́ẹ̀ bá wojú àwòrán yín ẹ̀yin náà rí fọ́tò pélébé tó wà ń bẹ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ẹ̀yin náà ẹ kà á kí ló sọ ẹ wo iye èèyàn tí wọ́n ní ó ń gba oògùn lọ́wọ́ ìjọba ní Ògùn state nìkan látàrí àrùn kògbóògùn ìwọ tó jẹ́ wípé ọmọ yànjí káàkiri ni múra sí ìwọ tó jẹ́ wípé kọ́ ọmọ tí ì rí obìnrin ni ṣe lójú ọmọ sáná wà ní ọmọ ṣe múmi pèmí múra sí ìwọ tó jẹ́ wípé ọmọ bìkan láà kì í fi yá múra sí ìwọ tó jẹ́ wípé ọmọ ọmọ dásà ṣe ẹ̀bà ní kí ni mo fẹ́ máa jẹ lójoojúmọ́ ni òun láti jàmọ̀lá díẹ̀ kí n fi yán díẹ̀ á kí n jẹ fún ẹlẹ́gùúsí múra sí torí wọnú òkèrè rẹ̀ ńjọ́ kan òkèrè rẹ̀ mọ́ wàá jí ó yọ ọ lẹ́nu wípé àrùn yìí wọ́n ikọ̀ sórí so mọ̀ pé tán bá máa ń kọ́ sórí ní ìsìn ọ̀ọ́rí náà rí wípé lágbájá ti lárùn kògbóògùn mọ́jẹ́ ń dọ́dọ̀ rẹ̀ tàmẹ̀dó ti lárùn kògbóògùn mọ́jẹ́ ń súnmọ́ wọn ikọ̀ sórí nítorí wọ́n á fọ́nì ní wípé ọ̀ọ́tí ẹ̀ lè mọ̀ lára ọ̀pọ̀lọpọ̀ wípé nǹkan bẹ́ẹ̀ ń sìn kódà àwọ̀ ẹlòmíì dájú tiẹ̀ tí nǹkan ò ṣe lọ kọ́ ọ lè mọ̀ wípé o nílò láti dín ìrìn àjò àgbèrè rẹ kù kí wọn náà mọ̀ bá kò tiẹ̀ mọ́ sì jẹ́ ń tàn ọ́ ọ̀pọ̀lọpọ̀ máa ń wá àwọn tí wọ́n kó lára wọn ni pé ẹlòmíì níkà ṣe ni ó mọ̀ wò pé after èèyàn kan náà ló fóònù náà after all òun náà kó lára èèyàn kan ni òun náà ó pin tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ ǹjẹ́ ṣé níbi tí wọ́n bá ti ń yàndí kiri ṣé wọn ò ní pín dọ́dọ̀ rẹ báyìí àfọn ẹni ẹlẹ́ni tó rè fi tiẹ̀ kó bá ń lé ṣé wọn náà ti rí Ògùn state nìkan ní o tán bá ní kọ́sùnú òmú tiẹ̀ wá wọn ò rí nọ́mbà múlẹ̀ tán bá ní kí Lagos state náà fi tiẹ̀ lẹ̀ wọn ò rí nọ́mbà múlẹ̀ bẹ́ẹ̀ sì ni wọ́n rèé ọmọ ń lọ ìletò síletò ni stéètì sí stéètì lọmọ tí ń ṣiṣẹ́ kò sì sí stéètì tọ́ọ̀dé ní ìsìn tọ́ọ̀ní ní ọlọ bẹ̀rẹ̀ bẹ́ńbẹ́ múra sí ṣọ́ọ̀ṣì mọ̀ wípé lórí ìkànnì tó bá ti lè kó alọ́gbọ́n tààrẹ kọ̀ọ̀kan ń bẹ òun là mọ́ mú wá kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tí nọ́mbà tiẹ̀ náà bá àdì sí nọ́mbà yìí kọ́ tó mọ̀ wípé ó yẹ kó o jáwọ́ kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tí wọ́n náà bá rè ń wo oògùn kọ́ tó mọ̀ pé ó yẹ kó o dẹ̀yìn kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tí ìwọ náà bá ní àrùn tí ò ní solution débi wípé kinní tó jẹ́ wípé wọ́n kàn mọ́ wọ́n mọ maintain ẹ̀ lọ ni bó o bá tún jàjà lọ rèé gbóògùn wàhálà ni fún ọ tòró ọ gbọ́dọ̀ mọ gbóògùn lóòrèkóòrè kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tí nọ́mbà tiẹ̀ náà bá àdìmọ́ kọ́ ọ tó jáwọ́ kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tí ìwọ náà bá rìn gbóògùn lóòrèkóòrè kọ́ ọ tó jáwọ́ ní ntọ́ ọmọ wípé tọ́ ọ bá ikọ́ kọ́ ọmọ mẹ̀ntí ayé ara rẹ lọ lókù kò sí pé ìjọba yìí ni ó lọ kò sí pé olóògùn kan tó fi fọ́ dànù kì í sí àbàwọ́n ara aṣọ tí wọ́n ní tó bá ti fi àìpò kékeré sí ó ti lọ tó jẹ́ wípé ìwọ́gún mọ ríra rẹ bí ẹni ìkórìíra ni ní tó jẹ́ wípé tí àwọn èèyàn bá mọ̀ pé ọjàjà ni wọ́n mọ sá fún ọ ní especially àwùjọ tá a bára wa sí ò wá yẹ kó o tètè dẹ̀yìn ní ìsìn prevention is better than cure o
kò ṣẹ̀ṣẹ̀ nílò tí nǹkan bá ṣẹlẹ̀ sí ọ lọ́ máa sáré mọ́tò kọlù kẹ̀kẹ́ ní ìsìn tó yẹ kó o ṣọ́ra rẹ o ṣọ́ra rẹ. Àbódí ọmọbìnrin mélòó tó o fẹ́ bá lájọṣepọ̀ tó kọ́kọ́ ní jẹ́ á lọ jẹ́ àrè ṣe tẹ́ẹ̀sì àrùn kò gbóògùn bóyá ọtí ní àbọ̀ ọtí níná ó di mélòó ìwọ́gbọ́n ò mọ̀ tiẹ̀ Ọlọ́run ó ṣàánú rẹ o kò ní jí ọba débi èrè tó kọ́ ọ tó gbọ́ ń tà ń sọ lójoojúmọ́ àgbèrè náà lérè o ara èrè rẹ̀ rèé oríṣiríṣi àìsàn náà ni míì tún burú ju èyí gan lọ ọlọ́mọ wá jí ọkọ dàdúrà tálájíkẹ́ ń bọ́ ọ gbà kí wo tó jáwọ́ kọlọ́hún kó ṣàánú rẹ̀ ìwọ sì tí ìmárì ń tí ẹ ṣe lọ ń ju káàkiri sọ ọmọ mo ti la tọ̀ ń kọ́ wọ́n fi hàn ọ ti jẹ́ tọ̀ ń kọ́ ọ ti gorí ẹ múra sí i ọlọ́mọdé ọgbèrè rẹ kò tó jáwọ́ alájíkẹ́rí iná ẹ bá ń láìkẹ́ kọ́mẹ̀ntì ẹ ṣe ó dàbọ̀.